where you be. That man said, I only ask that you look me. I have 3 degrees and I have 1 master. 3 degrees, 1 master. Here in America, and you still work for people. When you have your body, no job now. Go me buy aware. Cause you certificate to buy. Connection. Big up a bench, she said never. Oh, really? How no worry? How no worry? One yes. How no worry? One on by one to Faba Moruko Hele. One in the way, one of your court saying to know where you don't want him for one down conscious. And no one immediately is okay. Ìjọba tí ò yẹ kẹ́ fọwọ́ ní dáńkàn ṣe mi ò bóyá mọ́mí wà mẹ́ẹ̀ ó máa ṣe mọ́mí yóò lè sí mẹ́ nínú ìtawà mo ní ìjọba tí ò yẹ kẹ́ fọwọ́ ní dáńkàn ṣe fún mọ́mí tó lè pariwo àmì táwọn ọ̀fẹ́ gbọ́ ọ̀run kò dára fún wa. ẹ jókòó ibi táwọn wà lálẹ́ yìí afẹ́ gbàdúrà mọ́mí sá. Ṣe marriage ní church dání ọwọ́ ọkọ ti rọ abájí ìyàwó dání àwọn náà bá so wọ́n bọ̀ aṣọ nípa lórúkọ bàbá wọn àtẹ̀lé wọn ọwọ́ tó ti rọ already bàbá di omi yẹn mú kò bá bẹ̀rẹ̀ sí jó abẹ̀rẹ̀ sí pọ̀n abẹ̀rẹ̀ sí pọ̀n abẹ̀rẹ̀ sí pọ̀n wọn máa manage àti dira wọn lóṣù kan wọn manage àti dira wọn lóṣù kejì jẹ́ ó ń mọ̀ ó ti ń di ọjà wọ́ díẹ̀díẹ̀ ó ti ń di ọjà wọ́ díẹ̀díẹ̀ ọjọ́ kan lọ́wọ́ akọ̀ni. Tó bá sọ́wọ́ àwọn méjèèjì ló rọ̀ tọ́wọ́ ọkọ rọ̀ tọ́wọ́ ìyàwó rọ̀ akíní marriage yà ìpọ́dún méjì. Tó bá sọ́wọ́ ẹnìkan lọ́rọ̀ tọ́wọ́ tẹ́nìkejì rọ̀ wọ́n sì ti lè gbé lọ́dún mẹ́ta ọdún mẹ́rin ọdún mẹ́fà wọ́n á máa gbọ̀n ẹ̀rọ wọ́n kánú wọn á dìbò dáadáa ìyanu ti ń jábọ̀. Mami tí obìnrin bá fẹ́ ọkọ tí ọwọ́ ẹ̀ rọ̀ òun náà bọ́ táyì kọ̀ àṣà máa bọ́ ọkùnrin yẹn ọwọ́ ẹ̀ ti rọ̀. Tọ́ba dẹ̀ ṣọkùnrin ló lọ fẹ́ obìnrin tọ́wọ́ ẹ̀rọ ábẹ́bí sí tiẹ̀ ta ikú ni. Ẹ pariwo mọ́mọ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ náà wọ́n mi ò ní rọ. Irú ariwo wò lélẹ́yìn. Mo ní ká pariwo mọ́mọ́ mi yẹn ẹni mọ́ ọwọ́ mi ò ní rọ. Ibi táwọn wà lálẹ́ yìí, afẹ́ gbàdúrà. Téèyàn bá ṣàjọ̀dún ọdún méjì, ó yẹ kó rí nǹkan mú bẹ̀. Ẹ rí nǹkan mú bẹ̀. Mo náà yàn rí nǹkan mú bẹ̀. Gbogbo ènìyàn kan ni mo ń bá wí ẹni tó ní àmì ni mo ń bá wí mo náà yàn rí nǹkan mú bẹ̀. Wọ́n sì yọ wọ́n lẹ́nu nínú kíkọ́lé náà. Wọ́n sì bí àwọn ìgbìmọ̀ lọ́wẹ̀ sí wọn láti sọ ìpinnu wọn di asán. Wọ́n lọ háyà àwọn èèyàn wọ́n bẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ wọ́n ní gbogbo ìpinnu rere tó bá ti ní ẹ ṣáà máa sọ ọ́dà sọ. Wọ́n bẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ ni mo lẹ́ni tó torí ti ní fún àáfàá lówó. Mọ́mí yẹn rẹ̀ sílẹ̀. Mo lẹ́ni tó mú orúkọ yín lọ lé babaláwo. Wọ́n mú lọ lé atẹ́yọrin. Wọ́n mú lọ lé gbáyarílẹ̀. Wọ́n mú lọ lé lọ́ṣùgbọ́. Wọ́n mú lọ pàdé oṣù àti tàjẹ́. Wọ́n lórúkọ ẹ̀lẹ́lẹ́. Wọ́n náà wọ́n morúkọ àwọn morúkọ màmá ẹ̀. Wọ́n ní tẹ̀lé láti morúkọ màmá ẹ̀ tẹ́ morúkọ màmá ẹ̀. Wọ́n náà ti tán. Ẹ̀yọ̀kọ̀. Mo ní kéèsì kan lé kó gbà kan. At 31 dábì mẹ́mbà ìyá ẹ̀ àti bàbá ẹ̀ mẹ́mbà mi dáadáa ni wọ́n ṣẹ́ máa wọ́n tó ń pè mẹ́mbà dáadáa. Ó yá àwọn dáàdì nǹkan tó ń lọ. Bẹ́ẹ̀ bá sọ pé mẹ́mbà dáadáa nílé. Ẹ̀yin mélòó lẹ́yìn ṣe mẹ́mbà dáadáa mi? Mẹ́mbà dáadáa kì í mọ̀ bóyá pásítọ̀ ẹ̀ ló jẹ́ lé àbíkò ni. Anọ́kọ̀tà ọ̀kọ̀tà àbàní alókòdó aláàbò àwọn àpè. Alókòtà ẹ̀gbọ́n gbà tí mi ò gbọ́. Hallelujah. Ọ̀rẹ́ mi kan lẹ́kọ̀ọ́ ó máa ń kọrin kan. A ní Ọlọ́run mi, mò ń bẹ̀bẹ̀, mò ń bẹ̀bẹ̀, mò ń bẹ̀bẹ̀, mò ń bẹ̀ ọ́ o, má jẹ́ nǹkan, má jẹ́. Hallelujah. Nígbà tí èèyàn bá ní chọ́ọ̀chì mẹ́mbà tó pé 200, èèyàn mélòó lèèyàn fẹ́ mọ̀? Ṣùgbọ́n ìjẹ̀mọ̀ pẹ́ mọ̀ àwọn kan. Gbàtà ṣùgbọ́n àdé kòkó dàbí Amẹ́ríkà kan ní pé pásítọ̀ ni wọ́n kù. Kì í
ṣe tà Amẹ́ríkà ni mo sọ. Tábà ti sórí ọ̀fẹ́ bá ẹ mọ̀ pé kò sí bójú òun rọ̀ bí náà ń sọ ẹnìkan agbésùn tuntun wá fún yín níṣà every Sunday. Àpò ráìsì à ń fi tọrẹ ní àpò là ń fi tọrẹ kì í ṣe búkú lọ ẹyọ. Nǹkan ẹyọ kan la máa ń rà wọ́n lẹ́jà tútù. Gbogbo ojú kùkù sí ìta ń rà. Owó ọba mo ti ń pásítọ̀ mọ́ mi gbogbo ẹ̀mẹ̀lì ẹ̀ nínú wájú. Kò sí nǹkan báyìí àfọwọ́ rẹ̀. Wọ́n máa gbé wá ní wọ́n máa ẹgbẹ́ mi ní mo rú ẹni bẹ́ẹ̀. Ẹni mi ò ní dáhùn. Ẹ sọ tó tọ́. Níbi téèyàn 200 wà mélòó mo fẹ́ mọ̀. Wọ́n ní èèyàn burúkú ni mí. Mo ò gbé bọ́ọ̀mù yẹn sọ bẹ́ẹ̀ sí mi. Wọ́n ní èèyàn burúkú pásítọ̀ yìí o. Hallelujah. Èèyàn mélòó mo fẹ́ mọ̀ ọ́nù 200. Òun lè ṣe lẹ́gbẹ́, òun là ṣe lórí ẹgbẹ́. Lórí ẹgbẹ́ lásán tó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ tiẹ̀. Ṣùgbọ́n kò sí irú ẹgbẹ́ tẹ́nìkan lè wà tí mi ò ní mọ̀. Bàbá ṣe ń ṣèṣe lọ́nà láti máa wò ó ṣe kó wà tọ́jú nínú mi. Àbúrò hallelujah. Ẹ mọ̀ pé tó bá wá ẹ̀rín ajáde Sunday yẹn. Ẹ tún lágùn díẹ̀ sí i. Torí ẹ̀ mọ̀ pàápàá ẹ̀. Bí dáàbì ṣe jòkó yẹn wọ́n lè bá jẹ lórí $5 báyìí. Dáàbì alẹ́ ṣiṣọ́ òun wá ṣiṣọ́ ọ̀sán. Olúwa má jọ kú o, má jẹ sọ wọn ó bàjẹ́ o. Akọ̀dọ̀ wa máa gbórí ọ̀fẹ́ ṣáá. Anigadi ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́, ojoojúmọ́ ló ń fàdúrà ràn lọ́wọ́. Hallelujah. Mo sọ fẹ́ nìkan mo ní mo ti change style. Ó ní kí ló dé? Wọ́n ní ìgbà tí mo kọ́kọ́ dé ní gbogbo èèyàn ni mo ń mú lọ́nu gbó. Tó bá sọ pé wàhálà wà máa ń jalọ. Olórí ètò kan dání Maryland. Àti lọ jòkó mi ọjọ́ 3 ọjọ́ 4 Olúwa ṣe. Gbogbo àti Olúwa ṣe lápò wá ṣe náà fẹ́ lọ́dọ̀ kọ́ ṣáá. Ìgbà tí wàá ṣì wá wọlé wá yá. Láti ní tó Olúwa ti ṣe ilé mẹ́ta. Ẹgbẹ́ ọtí mọ́ mi yẹn sọ, ọlọ́fẹ́ ń gbàdá. Wọ́n mọ Bíbélì. Hallelujah. Ẹ̀yin mélòó lẹ́sọ̀ wọ́n fẹ́ ń gbàdá. Kí ni yẹn tẹ́ ẹ̀ mọ Bíbélì? Èèyàn kan fọ́ dídí ẹ̀mí ẹ̀ dìgbàlá. Ó kúrò lọ́rọ̀ owó. Ó dídí ẹ̀mí ló ń dìgbàlá. Ọ̀fẹ́ kẹ̀ ń bo ó dídí ẹ̀mí ẹ̀ ló ń di. Kọ́ fọ́ dídí èèyàn dín nǹkan. Hallelujah. Wọ́n bẹ àwọn wọ́n bẹ èèyàn lọ́wọ́ ẹ̀ láti rọwọ́ wọn. Ó ní bò wò bá lè ṣe ó lò ní bàbá tábà ń ṣe. Wọ́n bẹ abẹ́ ẹ̀ka ní ẹsẹ̀ karùn-ún. Ó ní wọ́n sì bẹ àwọn ìgbìmọ̀ ní ọ̀wẹ̀ sí wọn láti sọ gbogbo ìpinnu wọn di asán. Àwọn ìpinnu tó ń ta tẹ ní kẹ́tọ́ débí. Ìyá náà wọ́n kẹ́tọ́ máa wọlé. Mo ní kéèsì kan ní lọ́wọ́ ayé òdáde. Mo lọ mínísítà lọ́wọ́ ayé òun máa kọ́ wá bẹ̀rẹ̀ sí sùkúl kí ló dé. Ó láyé ti bàjẹ́ ọdún 6 ló ti wà bí kò lè tí ì níṣẹ́. Ó dẹ̀ ní green card. Ó tún ṣe citizenship láì níṣẹ́. Kí ló dé tó lé mọ́ ètò tó bẹ́ẹ̀? Mi ò ṣeré o. Orúkọ Jésù mo lẹ́ lájú ní. Wọ́n ní wọlé bá dá má jẹun. Ó ní kí n gbà wọn. Gbogbo èèyàn tó bá gbàdúrà fún ló ń sọ bẹ́ẹ̀ o. Ó ní kí n lè máa wo kí n ṣe kó gbà dá má jẹun. Ó promise ẹ̀ ní fáàmù ni o. Ó ní kó promise ẹ̀ fáàmù ni o. Ó sọ pé tó bá ti dá Amẹ́ríkà òun á ra fáàmù fún. Ẹ̀yin mélòó lẹ́sọ̀ ọdún ẹ̀kẹ́ tó máa wọ̀? Ó yé yín. Bí dáàdi tẹ̀ bá lè gbàdúrà tó bá yẹ fún mi tí bá yẹ dá Amẹ́ríkà wá. Gbogbo church after the pandemic atu aramoki àṣeyí ṣí ayé ṣé àmọ́ Amẹ́ríkà wọ̀ níbẹ̀ ó débi oṣù kìíní kò ríṣẹ́ oṣù kejì kò ríṣẹ́ oṣù kẹta kò ríṣẹ́ oṣù kẹrin kò ríṣẹ́ bàbá ti bá bínú bàbá náà ti mọ ọdún yìí ó ti mọ ọdún yìí dáadáa bàbá náà bá kọ orúkọ ẹ̀sìn pépà fún bàbá bá fi sórí túlẹ̀ tuntun tẹ́lẹ̀ lọ́kàn olórí ó bá gbé sórí kánì ó bá ń yí bíbí bàjẹ́ mọ́ jẹ́ ká yé máa kún l'Amẹ́ríkà ẹ dìde lórí ẹsẹ̀ ẹni tó ní kí ní àjò bí ó pọ́n mi ò mọ̀ bóyá mọ́ mi wà ṣé mọ́ mi á dẹ̀ lè bàbá yìí ẹni tó ní kí ní àjò bí ó pọ́n ìjà àwọn ọmọ ẹni lásán ẹ̀kọ́ ló ẹ̀kọ́ tí náà wáyà fún ti ní ẹ̀kọ́ tí bá ti yí kúrò bí dáadé ẹ̀ tẹ́ bá gbàdúrà fún mi tọ́lọ́ máa yẹ ìṣẹ́jú mélòó tí bá yẹ dá Amẹ́ríkà bá yọ tó ní ìgbà kọ́kọ́ pààrọ̀ òun kan tó dá Amẹ́ríkà kò tẹ́ tí ìrìlẹ̀ rẹ̀ǹtì wọ́n sì ń fa ní gbogbo ẹni bí ní gbé lọ kó tí ẹran tí bí tí bàbá wà gbogbo agbára yìí mo fẹ́ kẹ́ ìpariwo orúkọ Jésù
àtòmí ọgbọ́n Olúwa gbàgbára lọ́wọ́ ẹ̀. Ẹ má sọ pé kó kú o, bàbá wọn nílé ò ní kú o, ẹ má yà á ní wọ́n kú, ọ̀run kó gbàgbára ẹ̀. Ẹ pariwo orúkọ Jésù tó pẹ̀lú gbogbo agbára yìí. Ẹ̀dá ènìyàn tó ní kíní àtòmí ọgbọ́n, ọ̀run gbàgbára ẹ̀, ọ̀run gbàgbára ẹ̀. Ẹ gbà mí lọ́wọ́ wọn, ẹ sọ bẹ́ẹ̀. Mo mọ̀ pé ní sọ bẹ́ẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ. Ẹni ọ̀run ẹ̀ dìde o, kẹ́ gbà mí lọ́wọ́ wọn. Ẹni ọ̀run ẹ̀ dìde, ẹ gbà mí lọ́wọ́. Ẹni ọ̀run ẹ̀ dìde o, kẹ́ gbà mí o bàbá. Ẹni ọ̀run ẹ̀ dìde. Mami, ìgbà mẹ́ta pẹ́rẹ́ nígbà ẹ̀dá láyé ẹ̀ lè wúra níràn. Ìgbà kan wà, ìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìgbà kejì nígbà tó yẹ kó máa jẹṣẹ́. Ìgbà kẹta nígbà tó yẹ kó wá fẹ̀yìntì kó máa wò ṣe rí ẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìgbà tó yẹ kéèyàn ti jòkó kó máa jẹ lára ṣẹ́ tó bá ṣe ìgbà yẹn ló sì pàpà ṣe ń sáàkiri. Ọjọ́ ẹ̀ ti ń lọ. Ọjọ́ yìí ò ní lọ. Ẹ̀yin ọ̀run ẹ̀ dìde o, ẹ gbà mí lọ́wọ́ wọn. Ẹ̀yin ọ̀run ẹ̀ dìde, ẹ gbà mí lọ́wọ́ wọn. Ẹ̀yin kọ́ àti ìdílé. Wọ́n ní tọ́wọ́ ènìyàn bá rọ kò ní ṣe pẹ̀lú wòlíì tó gbàdúrà fún. Wọ́n máa ń sọ wòlíì dèké ni. Wọ́n á sọ̀rọ̀ ṣe Ọlọ́run ẹni tó ń ṣe wàhálà. Ìyá bàbá tọwọ́ pásítọ̀ bá rọ dádì tó bá gbàdúrà fún yàn tẹ́lẹ̀ yẹn ríṣẹ́ ìyanu á dẹ̀ gbé lọ rí tíìmù lọ ṣe dúpẹ́. Kò ní bàjẹ́ fún yín. Àgbàdo bàbá yẹn ló ti rí tó ṣe o, àdìsíkọ́ bẹ́ẹ̀ ló ti lọ dúpẹ́ báyìí. Ìgbà yẹn ni pásítọ̀ ẹ̀yìn dààmú. Àná ẹ̀ gbọ́ wọ́n ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. Àná wọn láìyé ẹ̀. Ìgbà tí o ti rí ṣe ó láìyé ẹ̀. Ẹ̀yin ọ̀run ẹ̀ dìde, ẹ gbà mí lọ́wọ́ wa. Ẹ̀yin ọ̀run ẹ̀ dìde, ẹ gbà mí lọ́wọ́. Ẹ dìde dúró lórí ẹsẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbàdúrà. Òru yìí ṣe wàásù àdúrà rẹ̀. Mi ní àkókò tó pọ̀ mọ́ mú wa kò yẹ. Gbogbo agbára yín mo fẹ́ kẹ́mi pariwo orúkọ Jésù. Ìjọba tó ní kọ́wọ́ mi rọ, ó yẹ sọ agbára yín nù. Àwọn ọmọ ṣe rọ 80 years ló ìjìyà kó tó jáná. Ẹni tọ́wọ́ ẹ̀ bá rọ máa ń là lọ. Agbára tó ní kọ́wọ́ mi rọ, Olúwa tó sọ agbára ẹ̀ nù. Lóru èdè ó yà sọ agbára ẹ̀ nù. Lóru èdè ó yà sọ agbára ẹ̀ nù. Lóru èdè ó yà gbàdúrà. Ìwọ la tóbi jù, ìwọ la lágbára, ìwọ la tóbi jù, kò máa sọ́gun tó lè borí rẹ, ìwọ la lágbára, sọ bẹ́ẹ̀, ìwọ la lágbára, ìwọ la tóbi jù, lẹ́ẹ̀kan sí, ìwọ la lágbára, ìwọ la tóbi jù, kò máa sọ́gun tó lè borí rẹ, ìwọ la lágbára. Tí wọ́n ní yóò sí lọ́wọ́ ayọ̀. Lẹ́yìn mo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni a fẹ́ ṣe ìwòsàn gbogbo ọwọ́ tí ò bá gbé lọ. Gbogbo ọwọ́ tó ń bẹ̀rẹ̀ ohun rere tí wọ́n fi lè parí ẹ̀. A fẹ́ ṣe ìwòsàn wọn lálẹ́. Àwọn ọwọ́ tí ò ráyè kéré ojoojúmọ́ náà tú àyè gbà ṣùgbọ́n kò rọ́mọ́ gbé. Ojoojúmọ́ náà ń ta náà ṣùgbọ́n kò rọ́mọ́ gbé. Ìwọ